Ẹ kálẹ́, a dẹ̀ kú ọjọ́ mẹ́ta, ẹ kú àkókò yìí, ẹ kú bí Nàìjíríà ṣe rí. Èmi kàn ní kí n sọ fún yín nípa iléeṣẹ́ alálùbáríkà kan tó yẹ pé ó máa jẹ́ kí ìgbésí ayé wa túbọ̀ nítumọ̀. Pàápàá bí Nàìjíríà ṣe rí yìí, ibikíbi tẹ́ bá ti ń gbọ́ ohùn mi àbí ibikíbi tẹ́ bá ti ń wò mí, ẹ kálẹ́. So mo fẹ́ sọ fún yín nípa iléeṣẹ́ alálùbáríkà tó lè ràn yín lọ́wọ́ ni láti kẹ́ ní ànító àti àníṣẹ́kù, láti kẹ́ lè dẹni tó ń ní àní, ẹni tó jẹ́ pé á tún máa fún yàn. Nǹkan tí iléeṣẹ́ lórí nìyẹn. Bẹ́ẹ̀ ṣe máa make owó pàápàá nílé ara yín tẹ́ ẹ̀ ní nídìí pé ẹ ṣẹ̀ ń rìn káàkiri àbí pé ẹ ṣẹ̀ ń ní ṣọ́ọ̀bù kan, because kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ sí ṣọ́ọ̀bù. Iná lè jó ṣọ́ọ̀bù, olè lè já ṣọ́ọ̀bù. Ṣùgbọ́n tẹ́ ẹ bá nílé iṣẹ́ tó yẹ pé ẹ̀ ń make owó láti online, orí ayélujára, ó máa tún jẹ́ nǹkan tó tún máa rọrùn pàápàá fún ọmọ kékeré, àgbàlagbà, oníṣẹ́ ọwọ́, ẹni tí ò ní, àbí ẹni tó yẹ pé ó ń kàwé lọ, ọmọléèwé, ṣùgbọ́n tó kù díẹ̀ káàtó fún. Gbogbo wọn náà ní iléeṣẹ́ wà fún. Ẹni tó yẹ pé ó mọ̀ nípa káràkátà tẹ́lẹ̀ tàbí ẹni tí ò mọ̀ nípa ẹ̀ rárá. Ẹni tó mọ̀ nípa online ayélujára tẹ́lẹ̀ tàbí ẹni tí ò mọ̀ nípa ẹ̀ rárá. Ẹni tó ti níṣẹ́ lọ́wọ́ tẹ́lẹ̀ tàbí ẹni tí kò níṣẹ́ rárá. Gbogbo wọn náà ní eléyìí wà fún. Láti kẹ́ lè dẹni tó ń ní how to start earning in dollar from your e-commerce business and make up to 6-figure income monthly. Bẹ́ẹ̀ ṣe máa dẹni tó ń ní owó at least 100,000 lọ sókè lóṣooṣù. Ilé-iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ sọ fún yín nípa èyí, ilé-iṣẹ́ tẹ́lòmíì ti gbọ́ rí ni, ṣùgbọ́n ó gbọ́ kò ṣe é. Ìdí nìyẹn tí ilé ayé ẹ̀ ò fi yí padà. Ọ̀tọ̀ ni pé ká gbọ́ nǹkan, ọ̀tọ̀ ni pé ká gbé ìgbésẹ̀ lórí ẹ̀. Ẹlòmíì àìlè gbé ìgbésẹ̀ àbí àìlè pinnu fúnra ẹ̀ kò jẹ́ kẹ́lòmíì kúrò lójú kan. So ìdí nìyẹn tí mo tún ní kí n pe àkíyèsí yín sí nǹkan tó lè jẹ́ kí ilé ayé wa nítumọ̀, láti lè jẹ́ ọmọ àwalábí, láti lè jẹ́ àrítọ́kasí ní àwùjọ. Ìdí nìyẹn náà ní iléeṣẹ́ yìí tí mo fi ní kí n sọ fún yín. Now, my goal for this webinar, pàápàá kí ni àníyàn mi fún yín láti kẹ́ lè dẹni tó ní náà ni. Bẹ́ẹ̀ dẹ̀ máa make owó ní commerce shop yín ní online. Yálà o ní laptop, yálà o ní phone, tàbí o ní desktop computer, o lè máa make owó. Má kàn máa waste data ẹ lórí Facebook lásán. Turn Facebook ẹ sọ́dà shop tó àti máa make owó. Yálà ẹlòmíì pandemic ló dé, iṣẹ́ tó dẹ̀ ń ṣe dẹ̀ dojúrú. Ẹlòmíì iná ló jó, iṣẹ́ tó dẹ̀ ń ṣe iná jó gbogbo ẹ̀ palẹ̀. Ẹlòmíì olè ló jà, gbogbo nǹkan tó ń ṣe olè ti kó lọ. Ọlá ẹ pé kò máa make owó náà online, kò mọ̀ nípa online ló kọ̀ọ̀sẹ̀. But tó bá ti dẹni tó ń mọ nǹkan tó ń pè ní online business, internet business, wàláì, sky is your limit. Tẹ́ bá wo MTN, Glo, Airtel, they make money on their bed. Ìwọ náà lè máa make owó lórí bẹ́ẹ̀dì ẹ, lórí ibùsùn ẹ. Mike Adenuga yẹn kò lórí méjì, bọ́n ṣe bí náà ṣe bí ìwọ. Ìwọ náà lè change ìròrí ẹ. Now, ó dáa kẹ́ mọ̀ nípa mi. Orúkọ mi ni Adegboro Atolagbe. At least mo kàn ní kí n sọ díẹ̀ nípa mi because láti year 2010 tí mo ti dẹni tó ń jáde ní secondary school, mo ti ń bẹ̀rẹ̀ láti hustle because ọmọ tó bá ti ju 18 years náà lọ, ó yẹ náà kó máa hustle. Ọmọ tó bá ti lè ju 18 years and above, ó ní láti hustle, ó lẹ́tọ̀ọ́ láti hustle. Ibẹ̀ mo dẹ̀ ti ń gbìyànjú ìgbésí ayé mi díẹ̀díẹ̀ tí mo ti ń bá a lọ wẹ́rẹ́wẹ́rẹ́. At least mo ti wọ university láti 2012, but ìgbà tí mo ṣáà dẹni tó ní wádìí pé ó towó jọ tó lè máa ní shop láti máa ta ọjà, 2014 ni mo dẹ̀ ti ń ta ọjà yẹn díẹ̀díẹ̀ kó tó di pé oríṣiríṣi struggle fún mọ̀. Ẹni tó bá ti ń gbìyànjú á gbọ́dọ̀ máa rí àdójúkọ.
títí kó tó di pé 2017 wọ́n wá sọ fún mi nípa ilé iṣẹ́ tí mo fẹ́ máa sọ fún yín yìí. Ìgbà tí wọ́n ṣàwá sọ fún mi a lot of things náà lóríṣiríṣi náà là ń bá pàdé kó tó di pé a mọ̀ nípa online sales àti ń ta ọjà díẹ̀díẹ̀ kó tó di pé àwa mọ̀ nípa káràkátà ayélujára. Bẹ́ẹ̀ ṣe ń wò mí, mo wọ yunifásitì, mo lọ sí University of Nigeria Nsukka nígbà yẹn. Gẹ́gẹ́ bí ẹ ṣe mọ̀, Nàìjíríà yìí ò bá tẹ plan tó ò bá múra, Nàìjíríà change ìgbésí ayé ẹ̀. Nǹkan tó mú mi tí mo tún padà ń ṣe ọ̀kadà nìyẹn. Ìbẹ̀lẹ̀ ti rí university graduate tá a máa ṣọ̀kadà. Rí ẹni tó yẹ pé mass com ló yẹ kó read, ẹlòmíì tí ò bá múra phone call la máa ṣe lẹ́bàá títì, ẹlòmíì recharge card la máa tà, ẹlòmíì àgbàdo la máa sun. Ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ká lè jẹ ká lè mu iná ni ló ń fún wa, kò fún wa ní nǹkan tá a fẹ́ jẹ. Now lẹ́yìn ẹ̀ mo tún wá wò pé kí ni mo tún fẹ́ ṣe o láti kí ayé mi lè dára. Ńbẹ̀ mo ti ń gbìyànjú láti tún lọ kọ́ṣẹ́ plumber. Ìwọ lélẹ̀ bóyá o kọ́ṣẹ́ tailor ni àbí o kọ́ṣẹ́ hairdresser. Ìwọ lélẹ̀ bóyá o kọ́ mechanic ni àbí bricklayer. Ìwọ lélẹ̀ bóyá o tún jẹ́ driver àbí o jẹ́ kabúkabú àbí nǹkan kan ló ń ṣe. Ò bá tẹ̀ jẹ́ university graduate, ò bá tẹ̀ máa graduate rárá. Reason tí mo fi ń sọ fún ẹ nípa mi ni pé kó bá lè mọ̀ pé ilé iṣẹ́ tí mo fẹ́ sọ yìí ó máa wúlò fún ẹ, because èmi náà mo gbìyànjú, mo ní làálàá, mo ṣe ìgbòkègbodò náà púpọ̀ ọjọ́ ti pẹ́. Ẹ wo àtìgbà tí mo ti ń báṣẹ́ bọ̀ pẹ̀lú nǹkan tí mò ń fẹ́, ǹjẹ́ ó ti wá fún mi. Ìwọ náà wo ìgbà tó ti ń ṣiṣẹ́ bọ̀, o ti dáyé ọjọ́ ti pẹ́. Ṣé gbogbo nǹkan tó fẹ́ dà yẹn ṣó o ti rí dà? Nígbà tó ní o fẹ́ kọ́lé tó dáa, o fẹ́ ra mọ́tò tó dáa, o fẹ́ dọ́mọ àrítọ́ka sí, o fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́. Wo nǹkan tó ń ṣe, wo nǹkan tí Dangote ń ṣe, ǹjẹ́ ó jọra? Ṣé o dẹ̀ lè dàbí Dangote pẹ̀lú nǹkan tó ń ṣe bí? Ìdí nìyẹn tó gbọ́dọ̀ fi wá ọ̀nà àbáyọ láti jẹ́ èèyàn. Now ibẹ̀ mo ti wá ń rorí pé nígbà tí n bá kọ́ṣẹ́ plumber báyìí, now tí n bá di 20 years mọ́ èjì mi, mọ́ ọjọ́ orí mi, ǹjẹ́ màá tún lè ṣe iṣẹ́ plumber mọ́? Tí n bá di 20 years mọ́ ọjọ́ orí mi, ǹjẹ́ màá lè ṣe ọ̀kadà mọ́? Ìwọ náà wo iṣẹ́ tó ń ṣe. Ṣé tá àgbà bá ti ń dé, ṣé wọ́n ì lè máa pè ẹ́ síṣẹ́ bí? Because mi ò lè fẹ́ ránṣọ báyìí kí n rọ́mọ 20 years àbí 25 years nílẹ̀ kí n sọ pé ọmọ 70 years mo fẹ́ lọ gbé fún. Some people don't plan for their life. Some people plan, but they fail in the planning. Even though tẹ́ bá wo ẹlòmíì nígbà tó ṣe darúgbó tán ló ṣe wá ń ṣe ọ̀kadà, kò ṣe láti kékeré ọjọ́ ẹ̀ wá o. Kí ló fà á? Ọjọ́ ayé ka mọ́kànnà ni. Ẹlòmíì wà driver tí ò ṣe láti bẹ̀rẹ̀ ayé ẹ̀ ló ṣe wá ń farúgbó ara ṣe. Kí ló kọ̀ọ̀sẹ̀? Ọjọ́ ayé ka mọ́kànnà ni. Ìdí nìyẹn náà téèyàn gbọ́dọ̀ fi rorí láti wá ọ̀nà àbáyọ kí ayé ẹ̀ bá lè dá. Nǹkan tá a máa fàárọ̀ wá ṣe bóyá owó la ní nísìnyí ká tètè fowó wa yẹn ká fi invest sí. Tá a máa fi ìmọ̀ àti ọgbọ́n àti làákàyè tá a ní tá a máa tètè fi gbé kalẹ̀ nísìnyí. Tá a máa ń párunṣẹ̀ sí nísìnyí tó dẹ̀ máa jẹ́ kí ọjọ́ ọ̀la wa dára. Ọjọ́ ọ̀la àwọn ọmọ wa àti àwọn ọmọdọ́mọ wa. Ká wo Awólọ́wọ̀ nísìnyí. Àwọn ọmọ ẹ̀ mélòó ló ń wáṣẹ́ nísìnyí? Ká wo Abíọ́lá àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. Ṣé àwọn ọmọ Dangote, ọmọ Macadonia, ṣé wọ́n lè máa wáṣẹ́ kiri báyìí? Ìwọ ń tiẹ̀ wọ́n rówó rán ẹ lọ sí school lóòótọ́, dáàdì ẹ̀ rówó rán ẹ lọ sí school. Ṣé ó rówó kọ́ ilé iṣẹ́ tó ti máa ṣiṣẹ́ kalẹ̀? Kò rówó kọ́ kalẹ̀. Ìgbà tí ò dẹ̀ rówó kọ́ kalẹ̀ ń sìn, ó ṣáà ń kàwé lọ. Pẹ̀lẹ́ Ọládíje Ọ̀kẹ́bíyì ni ìtàn ló ń rọ̀ o. Obìnrin míì wọ́n á bá sùn kan tó lè gbà á síṣẹ́ ni. Ọkùnrin míì tí ò bá ní owó àbẹ̀tẹ́lẹ̀ wọn ò ní gbà á síṣẹ́. Ẹni tí ò bá dẹ̀ lè fara ẹ̀ ṣe, ó padà lọ sílé ẹ̀ ní ìbátẹ̀ ní first class, ìbátẹ̀ ní second class ọ̀pá. Ìdí nìyẹn tí o gbọ́dọ̀ máa fi rorí. Èèyàn gbọ́dọ̀ máa rorí ni. Tí èèyàn bá ti ń rorí, ronú jù, ìfúnpá àákàn máa galága jù ni.
but tó bá ń rorí kí ni ọ̀nà àbáyọ kí ló lè ṣe within 3 to 5 years yẹ tó ìwúlò ń sìn tó a dẹ̀ fi ní unlock kọ́kọ́rọ́ àṣeyọrí pàápàá báwo ló ṣe máa mọ nǹkan tó máa ṣe tó máa yí ìgbésí ayé ẹ̀ padà. That is the future focus. Tẹ́lòmíì ò mọ̀ nìyẹn. Some people don't fail to plan, but some people don't plan to fail, but they fail to plan. That is it. Now, téèyàn bá ń ro nǹkan tó máa ṣe, ó gbọ́dọ̀ máa ro nǹkan mẹ́ta. Àkọ́kọ́, vehicle, engine, fuel. How do I mean? Kí èèyàn ro iṣẹ́ tá a máa ṣe, ìbàjẹ́ káràkátà ni, tó dẹ̀ máa ní nǹkan tó ń tà. Má yẹ kí n tẹ̀ ẹ́. Kò sọ́gbọ́n tó lè fi sá fún ọjà títà àbí kán ta nǹkan. Ẹni tí ò bá tà, ó gbọ́dọ̀ rà. Ẹni tí ò bá rà, ó gbọ́dọ̀ tà. Ẹni tí ò bá ti wá tà, tí ò dẹ̀ wá rà, dandan ni tiẹ̀ ó tà. If you don't buy, you can't sell. If you don't sell, you can never reach. Dangote táwọn wò yẹn ó ń tà, ó ń rà ló fi ń rí ṣe. Àbí bẹ́ẹ̀ kọ́? Àwọn Microdenuga, they buy and sell. That's the reason why they make it. Ìwọ́de lélẹ̀ ò fẹ́ dàbí tí wọn ò fẹ́ tà ò fẹ́ rà. Mélòó nínú àwọn tó dẹ́bi lo ní àláyé òde tó yẹ pé iṣẹ́ ìjọba iṣẹ́ oṣù náà ń ṣe? Mélòó nínú wọn tó yẹ pé iṣẹ́ ọwọ́ náà ń ṣe? O ò lè ṣe bóyá kápẹ́ńtà gbági-mọ́gi àbí kó ṣe shoemaker kó sọ pé o fẹ́ dàbí tiwọn. O fẹ́ ra private jet pẹ̀lú ìdí shoemaker yìí. Lóòótọ́ Ọlọ́run lè gbógo fọ́lẹ̀ wà á kọ́lé mẹ́ wà á ra mọ́tò ń bẹ̀ but private jet ṣé wọ́n kọlẹ̀ kan ni? So ìdí nìyẹn tó gbọ́dọ̀ wá ọ̀nà àbáyọ. Now what is the engine market system? Kò sí ilé-iṣẹ́ tó bá fi ń tà tó ń rà tí ò ní yẹ kó ní market system ara ẹ̀. Ilé-iṣẹ́ tí mo fẹ́ sọ fún ẹ máa kọ́ ẹ ní a lot of things tó máa mọ̀ láti jẹ́ kó jẹ́yìn. Eléyìí tó wá ṣe pàtàkì là ń mọ̀ sí traffic. Ẹlòmíì ò mọ nǹkan tó ń pè ní traffic. Adó to Ìkẹrẹ traffic ló rò pé mò ń sọ àbí Lagos to Ìbàdàn traffic ló rò pé mò ń sọ. No. Bí irú àwòrán eléyìí báyìí ó ní what about traffic? Traffic yẹn gan òye ó tako làákàyè yẹn. Ẹlòmíì tó máa ń sọ pé what is traffic? Ilé-iṣẹ́ tí mò ń sọ yìí for instance in the market system tó máa ń bẹ̀rẹ̀ pé what is traffic? Traffic ó jẹ́ for instance tí èèyàn bá open shop sí bóyá ibi tí àwọn èèyàn pọ̀ sí tán lè máa lọ tán lè máa bọ̀ ojú tuntun á lè máa rí nǹkan tó ń tà nǹkan tó ń pè ní traffic nìyẹn. Tí o bá tẹ́nìyàn bá kọjá wọ́n ti ń ta nǹkan rí báyìí ó lè gbàbẹ̀ kó rà á. Tí ẹlòmíì bá kọjá ó lè gbàbẹ̀ kó rà á. Nǹkan tó ń pè ní traffic nìyẹn. Tí new people new faces á fi máa rí nǹkan tó ń tà ibẹ̀ náà ń pè ní traffic. Ilé-iṣẹ́ tí mo dẹ̀ fẹ́ sọ fún ẹ yìí kì í ṣe pé wàá lọ dúró sí títì wàá lọ máa wá àwọn èèyàn oríṣiríṣi tó ń kọjá. Àìmọye ọ̀nà tó lè fi wá traffic pẹ̀lú online business tí mo fẹ́ sọ fún ẹ yìí internet business tí mo fẹ́ sọ fún ẹ yìí àìmọye ọgọ́rùn-ún ọ̀nà tó lè fi rí traffic. That's 100 more than 100 but 50 ways mo máa mẹ́nu bà ń bì báyìí. Now 50 ways to get traffic. 50 ọ̀nà láti get traffic. Number 1, ẹ ti lè máa gbọ́ email, Twitter, Facebook, LinkedIn, WhatsApp, and so on and so forth. Influencer, blogger. That is the way to get traffic. How to make money. Ẹlòmíì ní Instagram bó ṣe wáyé ó kàn fi ń chat ó kàn ń waste data ẹni kò fi make owó. Ẹlòmíì ní Facebook ó kàn ń chat ẹni ó ń waste data ẹni kò make owó. Twitter náà ò gbẹ́yìn. WhatsApp ẹ kí ló fi ń ṣe? WhatsApp ẹ kí ló fi ń ṣe? Ẹlòmíì boyfriend girlfriend kó máa toast kó kàn máa post picture ẹni tó ń ṣe birthday tí ò kàn á tún post ẹ. Ẹni ẹlẹ́ni tó ti kú tó yẹ kó jẹ́ kó sùn re á tún post ẹ. At the end of the day kò make owó. Ní ìbò lò ṣiṣẹ́ o lè máa make owó online pẹ̀lú data ẹ. Pandemic ìbá ti ẹ̀ mú kán máa tẹ̀ jáde kúrò nínú yàrá wọn. You be making money through this way. Màá kọ́ ẹ tó o bá mọ̀. I will teach you how to make money online. Now this is a business model explain. Ẹlòmíì ti ń gbọ́ new life business oyé
ẹlòmíì tún wà tó gbọ́ new life business òdì ló tún gbọ́ sí, kò gbọ́ ní ọ̀nà bó ṣe máa yé. Ó believe pé bóyá kó kàn ṣe business ni kó máa rìn kiri, kó máa fẹsẹ̀ gbáyè pé kiri ló ń pè no, eléyìí ń ṣe bẹ́ẹ̀. Màá kọ́ ẹ ní new dimension tó lè fi ṣe new life business tó bá lè ready láti farabalẹ̀ fún ni. Oríire is a choice. Tó bá fẹ́ ṣoríire, ọwọ́ ẹ̀ ló ti máa wá. Get èèyàn máa pinnu àti ṣoríire ni. Reason yẹn, you are in the business for yourself, not by yourself. Business yìí, new life tí mo fẹ́ sọ fún ẹ yìí, lóòótọ́ ìwọ fúnra ẹ ló máa pinnu láti ṣe o, ṣùgbọ́n àwọn kan ló tún máa kọ́ ẹ báwo ló ṣe máa ṣe. Má gbàgbé, kì í ṣe pé wàá máa rìn kiri. Ṣe business ilé online, orí WhatsApp, orí Facebook ló ti máa ṣe. Once you start like this, the company will give you 3 components of product: home care, skin care, and health care. Product wọ̀nyí ìlò á lò tó a máa make sales pẹ̀lú ẹ̀. Ilé-iṣẹ́ á ti fún ẹ ní 2 websites, one to monitor your business and second one to monitor your customer. Tó a lè fi máa make owó. Get báyìí. Now, product yìí, àwọn website méjì ìlò á máa fi drive traffic tó a máa fi order ẹ̀. Once tí o bá ti order ẹ̀ báyìí, company yẹn la bá ẹ distribute ẹ̀ tá a gbé fún logistic company. Logistic company yẹn la bá ẹ gbé fún customer ẹ̀. So tí wọ́n ti wá ń gbé fún customer ẹ̀ nísìnyí, wà á máa make owó. Company á máa sanwó fún ẹ ní ìparí oṣù ní every month náà máa sanwó fún ẹ. Owó tí wọ́n ti ń san fún ẹ yẹn yàtọ̀ sí pé wọ́n sanwó fún ẹ ní ìparí oṣù. Lẹ́yìn ẹ̀ wàá tún máa make owó torí pé òun make sales lórí product. For instance, product tó rà ní 10,000, ṣé 10,000 ló wà tún tà ní? Eléyìí tó rà ní 5,000, 5,000 ló wà tà ní. That is it. You be making money. Àpò ẹ̀ ò ní ṣòfò látara pé òun ta product yìí, òun ra product yìí. Lẹ́yìn ẹ̀ wọ́n á tún máa sanwó fún ẹ ní every single month. Local account they pay in form of dollar, but the bank will change it to naira automatically. That is it. I will show you evidence how I'm paying. Now, starter kit yìí tó bá ti lè gba starter kit ní company wa báyìí, nǹkan tó máa bá pàdé ń bẹ̀ òun ni nutrition sales ID, compensation plan, marketing plan. Lẹ́yìn àti product wa méjì tí iléeṣẹ́ á fún ẹ free of charge ọ̀la pé o ti darapọ̀ mọ́ iléeṣẹ́ wa. Lẹ́yìn ẹ̀ you be able to sponsor. Lẹ́yìn ẹ̀ sponsorship ló kù. Iléeṣẹ́ á kọ́ ẹ bá a ṣe ṣe. Èmi fúnra mi àtàwọn tó jẹ́ leader tó wà níléeṣẹ́, they will sponsor you, they will teach you how to do it. Iléeṣẹ́ máa fún ẹ ní IT support. So wàá dẹ̀ ti ní àwọn website yìí. O lè má mọ̀ bó ṣe ń lo website. I will teach you, the company will teach you. The company will give you 2 mobile apps, 2 websites. So ìwọ ṣáà ti farabalẹ̀ láti ṣoríire. Tó bá lọ pé o fẹ́ ṣoríire, we are there to support you. Now, example of my e-commerce website lè tó yẹ pé product mi tí ó ti wà ní website yẹn lè iye tí mò ń tà ó ti wà ń bẹ̀. Dóò kì í ṣe iye tí mo rà lélẹ́yìí o, bọ̀ iye tí mò ń tà gbogbo ẹ̀ náà mo ì máa fi wọ̀n ẹ́. Ìwọ ṣáà ti farabalẹ̀. So tí ẹni tó bá ti fẹ́ ra product ẹ̀ báyìí website ló àti ẹ̀ send sí bó ṣe máa show lọ́dọ̀ ẹ̀ lélẹ́yìí. Orúkọ ẹ̀ á ti wà ń bẹ̀, phone number ẹ̀ á ti wà ń bẹ̀, in case tó wá fẹ́ pè é, email ẹ̀ á ti wà ń bẹ̀, everything product gbogbo ẹ̀ ti máa wà ń bẹ̀. So o wá bẹ̀rẹ̀ àti máa ṣe iléeṣẹ́. For instance, bóyá ẹni tó ń jẹ́ pé nípa health ló ń wá, á wá sí ibi health. Ẹni tó ń wá immunity, á wá síbẹ̀. Energy, á wá síbẹ̀. Product tó bá ti ń fẹ́ gbogbo ẹ̀ ló máa rí ń bẹ̀. Lẹ́yìn ọ̀kan tá dẹ̀ ra nǹkan tó fẹ́ rà, company á dẹ̀ sanwó fún ẹ. Company ló máa ṣe wàhálà, ìwọ kọ́ ló fẹ́ ṣe wàhálà. Ìwọ ni pé ṣáà ti gbìyànjú kó bá ilé iṣẹ́ yìí dòwò pọ̀ kó dẹ̀ jẹ́ èèyàn. Wọ́n ní sign up to save 5 to 20% off retail. Can you imagine? Why? Unlock saving. Bó a ṣe ní ànító àtàníṣẹ́kù lélẹ̀ ní iléeṣẹ́ ìfẹ́ sọ ẹ̀dá. Now, example 2 mobile app wà lélẹ̀. Eléyìí báyìí olùwà fi monitor business yẹ. Eléyìí olùwà fi monitor customer yẹ.
so bó ṣe yìí nìyẹn màá wá fi wọ̀n ẹ́ láì bó ṣe máa rí now. Sharing NeoLife is a critical part of your growing business, so wouldn't it be great if you could do that from the palm of your hand? So now báyìí you can. ó ṣàrí bọ́n ṣe ń ṣe Introducing báyìí. the powerful and innovative Team NeoLife app, So báyìí tí helping NeoLife you app build yìí your NeoLife o lè ṣe lórí business in laptop ways o lè you've ṣe never lórí been able phone to before. kò sí bó o ṣe lè It's ṣe a mobile tool wò with orí phone easy-to-use features lélẹ̀ báyìí designed to enhance laptop your wà ń ability bẹ̀ to connect with ìwọ́de prospects. lè Create a be hot making and money cold list. online Swipe free of right to add charge your hot list. ilé ẹlò And àdúró swipe títà left fi to máa add make your owó cold list. ìwọ ni pé Share custom created ṣàfarabalẹ̀ content láti and gé èèyàn. exclusive business building and product tools, So including gbogbo training nǹkan tó o videos, fẹ́ audio ó ti from wà the founders nílẹ̀ fún table, ẹ. articles from USA Lifestyle business magazine, ni email online campaigns, business ni before and after drip campaign gbogbo ẹ transformations, ti wà and ń bẹ̀. more, right from your Nǹkan tó phone. ń fẹ́ It's gbogbo ẹ as ti easy wà as tapping on lárọ̀ọ́wọ́tó the ẹ content you tí want ìwọ to bá share ṣàti rẹ́dì and láti gé selecting èèyàn the person you tó want dẹ̀ to ti send ní it to, fóònù right from tí the internet contacts in your support phone. ẹ̀ wà ń bẹ̀. Then tap So on how can you you want the imagine message to be delivered. bóòní bó ṣe ń Email, ṣe text message, náà and ni even post ọmọ to your Nàìjíríà ní favorite ń ṣe. social networks. So Then mo send kàn it ní off. kí n fi lé Just ìwọ̀n 4 ẹni taps and you're done. But that's not mo all. rí pé The Team ìwọ náà rí NeoLife báyìí fún app ara ẹ. has made the process So of ìwọ follow-up ni pé so much kò easier. rẹ́dì The app will send láti you jí notifications once a ìgé prospect yẹn has dìde. interacted with your So content. ká má tẹ Letting you waste know time that ara your wa lórí prospect is eléyìí ready for a màá follow-up. You can lẹ́tọ̀ọ́ also set àtìdádúró yourself nígbà reminders so you never leave náà màá lẹ́tọ̀ọ́. So lára àwọn drip campaign lè pàápàá kí iṣẹ́ wo wá ní drip campaign yìí ṣe fún ẹni tó bá fẹ́ learn more about your business tó bá tẹ̀tí sáàṣì fún tó nù fẹ́ learn more á wá sọ́dọ̀ ẹ̀ wá dẹ̀ lórí ọ̀fẹ́ àti sọ fún á dẹ̀ darapọ̀ mọ́ ẹ. So nǹkan tí eléyìí ń ṣe nìyẹn iṣẹ́ tó ń ṣe nìyẹn drip campaign company náà ló tún máa fún ẹ. So eléyìí ni email marketing system tètè ní eléyìí báyìí gbogbo ẹ̀ tó bá fẹ́ send message bóyá èèyàn 5,000 ló fẹ́ send message sí gbogbo ẹ̀ ló ti wà bẹ́ẹ̀ contact everything media announcement business everything nǹkan tó ṣàfẹ́ iléeṣẹ́ ti sọ ó ti fún ẹ free. Now logistic company one of logistic company tó lè lò in case tó bá fẹ́ kí company yẹn deliver product tó bá dẹ̀ rí pé ẹnìyẹn dẹ̀ ń kánjú because iléeṣẹ́ bá fẹ́ deliver within a week wọ́n á deliver product but bóyá ẹnìyẹn ò lè dúró kó má lọ waste kó má lọ lose customer àbí lose sales o lè lo any private logistic company tó bá lò eléyìí báyìí GoCada lélẹ́yìí fún Lagos àwọn tó bá wà ní Lagos environment wọ́n lè lo GoCada tá ti lè download app ẹ̀ tán fill address tán fill everything GoCada yẹn lá lọ bá distribute product example eléyìí báyìí so bó ṣe rí nìyẹn so eléyìí báyìí another logistic company ní báyìí for instance tí customer ẹ bá need the product anywhere eléyìí báyìí ẹ̀pẹ́ lélẹ́yìí là ń gbé lọ ẹ̀pẹ́ can you imagine product worth of 120,000 lẹ́yìn ìyẹn ọ̀dà fún can you see torí product wà bóyá pọ̀ tó product bóyá pọ̀ tó kò sí irú product tó ń wá company wa fún àlàáfíà tó ní rí health ìbátẹ̀jẹ́ ìwọ gan ni health ẹ̀ gan yọ lẹ́nu wàá rí product ẹ̀ ń bẹ̀ so ìwọ náà dẹ̀dẹ̀ tó ní àlàáfíà so báyìí ó ti ń gbé lọ nìyẹn Korea logistic company nọ́mbà àwọn gbogbo ẹ̀ tí wọ́n ń bẹ̀ so bó ṣe nìyẹn now àpẹẹrẹ àwọn charts previous charts nílé báwọn èèyàn ṣe ń ra product mi from different angle ẹlòmíì wá láti Ìbàdàn ẹlòmíì wá láti Ebonyi state ẹlòmíì gan ò tẹ̀ sí Nàìjíríà and they buy my products and I make my money can you see ṣe fi báyìí 67,000 13,000 40,000 plus can you imagine so ìwọ náà tó bá pinnu láti ṣe kò sẹ́ni tí ò lè jẹ́ èyí bọ́n ṣe bí lágbájá náà ná bí ìwọ bọ́n ṣe bí olóríire náà ná bí ìwọ ni pé ṣáà ti pinnu láti jẹ́ èyí. See now àwọn value nǹkan tí iléeṣẹ́ máa fún ẹ lélẹ̀ ká ní o fẹ́ lọ gbà á ní ìta ni mò ń sọ let's assume you want to go and make all those things all those what the company is going to give you let's assume you want to go and create your own tó wá pé o fẹ́ lọ create tiẹ̀ níta iye tó máa ná lélẹ̀ tó wá fẹ́ ní nutritional startup ownership wàá ìná more than $2,000 tó wá fẹ́ ní product web integrated with payment system wàá ná tó more than $1,500 mobile app tí iléeṣẹ́ máa fún ẹ tó jẹ́ méjì yẹn wàá ná tó $3,000 email marketing and drip up to responder yẹn wàá ná tó $3,000 creative hub yẹn wàá ná tó $1,000
táwọn máa ṣírò ẹ̀ ó ń lọ síbi ó lé more than $10,000. Now wo iye value ẹ̀ ní Nigerian money is 4 million plus. Now ìwọ tó jẹ́ pé agé ló fi ń survive ìwọ ló ti fẹ́ rí àdúró owó yẹn bọ̀ iléeṣẹ́ yóò kò béèrè gbogbo owó yẹn lọ́wọ́ wa. Àwa ní pé ṣé a ní willingness láti jẹ́ èèyàn. For instance téèyàn bá fẹ́ ṣe iṣẹ́ ọ̀kadà àbí ó fẹ́ máa ta kókí ó mọ iye tó máa fi bẹ̀rẹ̀ at the end of the day tí ò ní gbèdé anywhere lọ́jọ́ ayé ó lè ṣọ̀kadà báyìí kó ní ó fẹ́ kọ́ mansion ó lè ṣọ̀kadà báyìí kó ní ó fẹ́ ra private jet wo iye tó fi bẹ̀rẹ̀ náà wo nǹkan tó ń fẹ́ owó oúnjẹ lásán. That is it. But iléeṣẹ́ èlò ló béèrè fún wa ó béèrè 20,600 ní Nigeria money o 20,600 or 26,500. Now nǹkan tó kàn máa ṣe ni pé kó o register pẹ̀lú owó tí iléeṣẹ́ yẹn béèrè and you can tó o bá sí Nigeria maybe you are in South Africa wàá rówó South Africa ń bẹ̀ bóyá Kenya ló wà Tanzania ló wà Uganda ló wà ibikíbi tó bá lè máa wà owó iye tán register ibikíbi because iléeṣẹ́ is a global company is an international company tó yẹ pé ó ti wà mọ́ káàkiri àgbáláyé kò sí ibikíbi tí ìwọ bá wà tí ìwọ ò ní rí àti register ń bẹ̀ gbogbo iye tán dẹ̀ ń register ń bẹ̀ dẹ̀ ti wà ń bẹ̀ eléyìí tí ò bá síbẹ̀ country tí ò bá síbẹ̀ kẹ́nìyẹn reach out to me lórí WhatsApp àbí kó call mi nọ́mbà mi lélẹ̀ nọ́mbà méjì ló wà ń bẹ̀ ó lè call mi tàbí kó reach out to me on WhatsApp. Now gbìyànjú kó fìlì form kó darapọ̀ láti jẹ́ èèyàn àti ṣoríire ó máa gbà wá ní nǹkan kan o there is a price you will pay before you can succeed. Má sọ pé torí pé àti ṣoríire pé owó ló cost in this case ìwọ náà ò ready láti ṣe kíni ìwọ pinnu láti jẹ́ èèyàn. Now mo fẹ́ kó mọ nǹkan kan success begin with a decision. Ìpinnu ẹ ló máa jẹ́ kó ṣoríire. Gbogbo àwọn tó jẹ́ èèyàn lénìí wọ́n ti pinnu lánàá ni tó o bá tó pinnu lénìí náà wàá ṣoríire lọ́la ó dá mi lójú. Àkọ́kọ́ tó wà ńbẹ̀ ni pé mọ nǹkan tó fẹ́ kí ni ìwọ fẹ́ o fẹ́ dolówó o fẹ́ dọlọ́lá o fẹ́ máa bọ̀ kílẹ̀ máa rọ́ o fẹ́ máa dọmọ àwalábí o fẹ́ jẹ́ èèyàn o fẹ́ ní ànító àtàníṣẹ́kù o fẹ́ máa kọ́lé àwòṣífìlà. You have to know what you want. You have to have a big dream. Find out what you need to do. Mọ nǹkan tí ìwọ fẹ́ ṣe be teachable. O kàn lè jíjọ pé o fẹ́ kọ́lé mọ́lé o fẹ́ ra mọ́tò kó má ṣe anything. You can't be dreaming lásán láì ṣe pé o mọ nǹkan tó máa ṣe tó máa fi acquire dream ẹ. Tó o bá rówó lójú àlá tó o bá tẹpá mọ́ṣẹ́ lọ́jọ́ kejì òṣì àtàlúwa ẹ o. Ẹlẹ́ẹ̀kẹta ni pé you have to put hard work. Wàá ṣiṣẹ́ takuntakun kó tó lè rí èrè rẹpẹtẹ. Discipline wàá ṣera ẹ kóra ẹ ní ìjánu. Gut and persistency o gbọ́dọ̀ máa ní ìṣètúnṣe láti jẹ́ èèyàn. Eléyìí tó wà ṣe pàtàkì ni pé faith ìgbàgbọ́ tó múnádóko. O gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ara ẹ pé o lè jẹ́ èèyàn. What people call you does not count but what you call yourself. Tẹ́lòmíì máa ń sọ pé báyìí ló ṣe máa dà báyìí ló ṣe máa dà tí ìwọ ò bá gbàgbọ́ pé o máa dà bẹ́ẹ̀ o ò ní dà bẹ́ẹ̀. But tó o bá gbàgbọ́ nínú ara ẹ wàá jẹ́ èèyàn. For instance ẹ wo lion àti elephant. Tí lion ní ọkàn ẹ̀ pé òun lè pa elephant ni ó dẹ̀ ń pa á lóòótọ́. Bọ̀ ẹ wo elephant pẹ̀lú bóyá tóbi tó jẹ́ pé tó bá tẹ lion lẹ́ẹ̀kan ó máa kú pẹ̀lú ẹsẹ̀ ẹ̀ ṣùgbọ́n kò ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ òun ló jẹ́ kí lion máa pa jẹ. So ìwọ kọ́kọ́ gbọ́dọ̀ ní ìgbàgbọ́ nínú ara ẹ̀ pé wàá jẹ́ èèyàn. O lè ti máa gbọ́ léṣẹ́ pẹ́ nìkan ó ṣe kinní má yẹ kí n tẹ̀ ẹ́ gbogbo wa. Tẹ́nìkan bá lọ school láàárọ̀ ẹlòmíì lè máa darí dé ní 2 o'clock tán darí o. Ẹlòmíì lè jẹ́ pé kó lọ school kó dẹ̀ padà wálé ní 11 o'clock. For instance gbogbo àwọn tájọ wọ 400 level gbogbo àwọn tájọ wọ 100 level kọ́ lájọ máa jáde o. So bó ṣe rí nìyẹn.
sponsor ilé-iṣẹ́ ó máa gbọ́ lẹ́nu èèyàn kan ni. O ò lè gbọ́ lórí rédíò àbí orí TV àbí kó o rí kà nínú newspaper, ẹnu èèyàn kan ló ti máa gbọ́. People must sponsor you. That is the reason why you are hearing this from me. Ìdí nìyẹn tó fi ń gbọ́ lẹ́nu mi nísìnyí. You have to believe in your sponsor. Ẹni tó sọ fún ẹni tó sọ pé o lè jẹ́ èèyàn, gbàgbọ́ náà lóòótọ́ pé wàá jẹ́ èèyàn látara ẹ̀. Eléyìí tó wá tẹ̀lé ni pé believe in NeoLife, believe in this company, gbàgbọ́ pé wàá rí tiẹ̀ ṣe. NeoLife is a final frontier for human development. Gbà yí pé ilé-iṣẹ́ yìí tó bá ṣe wàá ṣe ní àṣeyè. Ìgbín ò kí ń tẹnu mọ́gi kó má gùn. Gbà yí pé ayé ẹ ti dá lófin tó ti lè ń gbọ́ nípa ilé-iṣẹ́ yìí. Kí wá ni next step? What is the next step? Kí ni ìgbésẹ̀ tó tún kù? Kí ni ìgbésẹ̀ tó tún kù? Ìgbésẹ̀ tó tún kù náà kò ju pé o ní option méjì. You have two choices in this life. Option number one, do nothing, not take a leap of faith. Option number two, take a leap of faith. Get started now and give it a why. Give yourself a chance for once. Ẹlòmíà ní kò ní nípa àṣẹ nǹkan ibi tó rí bá dá ní sí là ń gbé. Ṣé tó rí bá dá ẹ sórí ààtàn, sórí ààtàn náà lọ́ gbé ni? Àìmọye ààtàn tán ti sọ dá ìgboro nísìnyí. Àìmọye ààtàn tán ti fi kọ́lé mọ́lé. Kán sọ pé ibi tó bá dá ní sí náà ń gbé. Ṣé wọ́n á máa ṣe nǹkan gidi? Bọ̀ ìwọ lélẹ̀ kó gbìyànjú sa ipá ẹ̀ pé o fẹ́ jẹ́yìn. Ok, ìwé tó lọ kọ́ school, ṣé tó o bá lọ school ṣé o máa mọ̀? Ìdí nìyẹn tó gbọ́dọ̀ fi ṣe nǹkan tó máa jẹ́ káyé ẹ̀ dá. Get started now. Heaven never help the man who will not act. Ọ̀run ò ní ràn ẹni tí ò ní gbìyànjú lọ́wọ́. Ẹni tó bá ti gbìyànjú lọ́run máa ràn lọ́wọ́. Kò sọ pé onígbàgbọ́ nínú Ọlọ́run nípa ẹ̀ ò ní kù. Omi dẹ̀ ń kún lọ báyìí. Ẹ̀kún omi dé. Wọ́n rán mọ́tò sí ẹ kó gbé ẹ. Onírárá Ọlọ́run fẹ́ kó wá gbé ẹ. Ó yá o tún rí ṣíìpù tún dé. Oníwẹ̀ ẹ jẹ́ ká wọ̀ náà ọkọ̀ rárá. Onírárá Ọlọ́run ló dúró dè. Aeroplane mà dé. O mà dáhùn. Ìgbà tó mi wá gbé ẹ lọ tán. Ọlọ́run èèyàn burúkú ni ẹ. O ṣe nǹkan tó dáa fún wa. O wá ń sọ oríṣiríṣi. Ta ló rò pé ó rán mọ́tò sí ẹ tí kì í máa ń ṣe Ọlọ́run wọn? Ta ló rò pé ó rán ṣíìpù fún ẹ? Ìdí nìyẹn tó gbọ́dọ̀ fi ṣe léyìí. Ọlọ́run sọ pé o máa rí eléyìí náà ni wọ́n fi ń gbọ́ nísìnyí. Ìwọ ni kó wá gbìyànjú láti jẹ́ èèyàn. Ẹni ìjẹ́ èèyàn yẹn náà wà lára ẹ. Now, mo sọ fún ẹ free online business lélẹ̀, online marketing lélẹ̀, kì í ṣe wípé wàá máa rìn káàkiri bí ìwọ ṣe ń gbọ́ NeoLife tẹ́lẹ̀. No, o lè máa gbọ́. Ẹlòmíì ṣì í gbọ́ sódì. Ṣó mọ̀ Bíbélì sọ pé ó ní àwọn èèyàn ní ṣìbéèrè. So ẹlòmíì ti ṣí iléeṣẹ́ ẹ gbọ́ sódì. Online ló ti fẹ́. You want to do it in a different perspective, different way. Àwọn tó ń ṣe business ní online wọn ò ju 5% lọ. Ìdí nìyẹn náà tí mo fi owó náà gbọ́dọ̀ bá wọn péjọpọ̀ àwọn tó ń ṣe ní 5%. Whether you have a laptop or a phone, you can do it. Now, àkọ́kọ́ àwọn platform tó lè ṣe, o lè ṣe lórí Google My Business. Engage with customer on Google for free. So tó bá fẹ́ register www.google.com/business, ìwọ gbìyànjú Google My Business. O lè ṣe business níbẹ̀. Wàá dẹ̀ máa make sales. Màá kọ́ ẹ tí ìwọ ò bá mọ̀. Ìwọ ṣáà ti pinnu láti darapọ̀. YouTube video marketing. O lè ṣe lórí YouTube. Màá kọ́ ẹ because nǹkan tí YouTube yẹn ní wọ́n kàn fi láìkẹ́ ni pé ẹlòmíín wà ó lè wo fíìmù láti ní $1. Irú ẹnìyẹn a máa ra product ẹ lórí YouTube because tó bá ti ní kò ń wo fíìmù lórí YouTube ẹ lè báyìí ló kàn ti máa rí product ẹ níbẹ̀ and they will buy. Now eléyìí báyìí o ṣáà rí product mi lórí YouTube báyìí bí gbogbo product mi àwọn bí seminar tí mò ń ṣe lórí YouTube can you imagine sí náà o ṣáà rí gbogbo ẹ̀ báyìí. I will teach you. Even though lórí YouTube yẹn you can be making money. Lórí YouTube I will teach you how to make money apart from selling your product online.
I will teach you that. Especially tó bá lè meet target YouTube tó ní 1,000 subscriber tó dẹ̀ ní 4,000 watch hour. YouTube will be paying you. Owó tí YouTube bá máa at least YouTube máa ń san $500 fún ẹ lóṣooṣù nǹkan. Owó tó lé more than 200,000 tó máa ń san fún ẹ. Can you imagine? 300,000. Can you imagine? So I wish you best of luck. Tó bá lè ṣe iléeṣẹ́ now Google ad. I will teach you how to run ad on Google. To every your business. Àwọn èèyàn á tètè máa gbá ọjà ẹ kíákíá lórí online. They will just call you, hello, ṣọmọ NeoLife nìyẹn. There's product that I like. Tí mo rí lórí Google. How much is it? Simple. And it makes sense. Now, this is example how I run my ad on Google now. Can you see my number? People will call me when they need my product on Google. Can you imagine? See now. Now, Facebook ad. Lórí Facebook, now you can run ad, advertisement. Like people will buy your product on Facebook. Hello, I love you. Hello, me, Facebook, fine girl, boyfriend, hook up, nìkan ló ń ṣe. You can make money through your Facebook and make money there. See how my product, see how I showcase my product on YouTube, on Instagram. See now, can you imagine? Phytodefense and carotenoid complex. All these products is a money, is a wow. See, ìwọlélé àti parí ètò wa. Tó bá ní question tó fẹ́ béèrè, àbí tó bá ní nǹkan tó rú ẹ lójú tí ò yé ẹ, bá mi sọ̀rọ̀ lórí WhatsApp. Call me, call my phone. You will see me there. I will talk to you. Tó bá ní question tó fẹ́ béèrè, àbó fẹ́ register, àbó fẹ́ nǹkan kan ò yé ẹ, whether you have a question or you have a concern about our product and services. On my YouTube, there's a link there. If you want to register, maybe you are from South Africa or you are from any country like this, you see your link there. If you are from Nigeria, you see your link there. So I go the web personally before you register. My number is there for you. Or you just subscribe to my YouTube channel. That is my videos. So I wish you best of luck. Now, tí wo bá ní ìbéèrè, èmi tún ní láti proceed because I have to show you many things láti kó lè darapọ̀ mọ́ iléeṣẹ́ kó bá lè mọ̀ bí iléeṣẹ́ yìí ṣe dáa tó. Because tí mọ̀ bí iléeṣẹ́ yìí ṣe ń sanwó fún wa, but màá ṣàlàyé fún ẹ. Jẹ́ kí n fi wọ̀n ẹ́ bí iléeṣẹ́ yìí ṣe ń sanwó fún wa. Mo fẹ́ login sórí kíní ní real time. Kó má lọ sọ pé bóyá Photoshop ni àbí PowerPoint ni àbí nǹkan kan pé ṣe la kàn edit nǹkan ká frame ẹ̀ fún ẹ. Màá login fún ẹ ní real time. Wàá lè rí nǹkan tí mò ń sọ. So login sí àkáǹtì mi. Now, I'll be login now. Login time kó bá lè rí nǹkan tí mò ń sọ. Pẹ̀lú pé a ṣe bẹ̀rẹ̀ new month, mo ti sáré make sales. New month la ṣe bẹ̀rẹ̀ o. So kó bá lè mọ̀ bẹ́yìn. So people are making money through online now. So nǹkan tí mo kàn fẹ́ sọ fún ẹ, website tí mo fi wọ̀n lẹ́ẹ̀kan lélẹ́yìí. So mo fẹ́ lọ fún product iye tí àwọn tí mò ń ta product mi, iye tí mo rà gbogbo ẹ̀ máa fi wọ̀n ẹ́. So iye tí mo ra product mi nílé báyìí. I just want to do a simple math for you to know that people are buying my product online. Simple math. Wo product yìí báyìí. Product yìí, Phytodefense yìí, Provitality mo fẹ́ fi wọ̀n ẹ́ dáadáa. Kó bá lè rí ni o pé people are buying my products. Now, these products, Provitality package, èló ni mo rà ń sìn? Mo rà ní 18,960 àbí bẹ́ẹ̀ kọ́ láti company wa nìyẹn. Now, tí n bá fẹ́ tà, now jẹ́ kí n wá fi wọ̀n ẹ́ ní ìwà rẹ̀. Website eléyìí mo kàn máa send sí customer. Èló leléyìí báyìí?
proprietary mi èló ní báyìí 22,940 now jẹ́ ká wá ṣe máàsì yẹn 22,940 minus 18,960 èló ló jẹ́ ó kù 3,980 now ìwọ lélẹ̀ gbìyànjú kó ta máàtì ẹ̀ta mẹ́wàá ta márùn-ún ẹ̀ léèdè multiply by 5 èló ló jẹ́ ó jẹ́ 19,900 ẹni tó ń ta wóróbo mẹ̀yìn èló ló ń wá make náà ẹni tó ń ta tó yẹ pé ó ṣe wàhálà kó tó rí ta ní èló ló ń make now màá tún fi ìkan wọ̀nyẹn màá tún fi product kan wọ̀nyẹn sí kí n tó di pé mo close chapter eléyìí màá fi product yẹn wọ̀nyẹn so mo kàn fẹ́ sọ fún ẹ pé you be making money on through online láì ṣe wàhálà product eléyìí wọ́n ń pè ní phytodefense mo fẹ́ fi wọ̀nyí now product yìí náà tó bá rà láti company you buy it 33,930 and tó bá fẹ́ tà náà èló ló máa tà yẹ kí n fi wọ̀nyí now this phytodefense wàá tà ní 39,840 39,840 minus èló 33,930 èló ni ó jẹ́ 5,910 tó o bá tẹ̀ ta mẹ́wàá léèdè tó bá ta márùn-ún multiply by 5 ó jẹ́ 29,550 for instance ó ta márùn-ún eléyìí ó tún wá ta márùn-ún eléyìí 29,550 plus 29,000 plus 19,900 èló jẹ́ ó jẹ́ 49,550 you make more than roughly 50,000 naira per day and you can make it can happen if you try to join this business. I will teach you how I'm making sales every month. I will teach you how I'm making money every month. Can you imagine? Èrè tó máa rí lórí product yẹn nìyẹn o yàtọ̀ sí iye tí iléeṣẹ́ yẹn á máa san fún ẹ lóṣooṣù. Now jẹ́ kí n tún fi example bí iléeṣẹ́ yìí example because ẹlòmíín wà á ní ẹlẹ́rìí ń wà lọ́run no ayé ló yẹ kẹ́lẹ́rìí ẹ wà ayé ló yẹ kó wà kì í ṣọ̀run bí àwọn èèyàn ṣe ń gbowó níléeṣẹ́ látara mi lélẹ̀ ó ti mọ iye tí mò ń ta product ó ti mọ iye tí mò ń ra ó ti mọ èrè tí mò ń rí lórí product nìkan now mo tún fẹ́ kó o tiẹ̀ rí bí àwọn èèyàn ṣe ń gbowó látara mi tó kò bá lè mọ̀ pé iléeṣẹ́ yìí kò dàbí múgùn mówó wá máa lọ náà obìnrin lélẹ̀ mo fẹ́ fi wọ̀n ẹ́ Fọlákẹ́ Adélẹ́gàn kó bá lè mọ bó ṣe ń gbowó iléeṣẹ́ nìyẹn obìnrin àtẹ̀yìntọ̀ ẹlòmíì á sọ pé obìnrin ò jámọ́ kankan ta ló sọ fún ẹ who tell you that ta ló sọ fún ẹ ìwọ ló ṣe nǹkan tó dà bóyá liability obìnrin nìyẹn liability obìnrin ni ò jámọ́ kankan now ó kàn yín pé iléeṣẹ́ wa o lè gba 20,000 lóṣù yìí kó gba 50,000 lóṣù tó ń bọ̀ kó o bá ṣe ní ṣe business it's not a fee salary owó ṣe ń mèkó owó báyìí ìgbà míì á gba 7,000 40,000 14,000 27,000 19,000 and so on and so forth now nǹkan tí mo kàn fẹ́ fi wọ̀nyí bí iléeṣẹ́ ṣe ń sanwó in dollar sí ṣé wọ́n mú sọ fún ẹ it's a American business so ẹ pé you be making money in dollar but bank ẹ ló máa convert ẹ sí náírà tó ti báyìí so mo kàn fẹ́ sọ fún ẹni pé you can be making money jẹ́ kí n tún fi èèyàn kan wọ̀n ẹ́ o ṣòmọ̀ ibi tá a bá ti rókùnrin a gbọ́dọ̀ róbìnrin èmi lè báyìí but mi ò ready láti fi tèmi wọ̀n ẹ́ mo kàn fẹ́ fi èèyàn kan wọ̀n ẹ́ àwọn tó ń gbowó látara mi lélẹ̀
ìwọ náà lè jẹ́ káyé èèyàn dá látara ẹ̀. Emmanuel Samson ọmọ Benue State ni, can you imagine? Nígbà tí ọmọ Benue State wá ń make tó dẹ̀ ń make owó, ìwọ tó kàwé, ìwọ tó ò dẹ̀ kàwé, you can make money. See, 88,000 bó ṣe ń make owó ni 88,000, 126,000, 39,000, 37,000, 30, 40, 180. So bó ṣe ń make owó ni, see bó ṣe ń make dollar lé in form of dollar. See, can you imagine? Tí ìwọ náà bá ń make owó bélé náà kò sí èèwọ̀. Ìwọ ni pé ṣàgbìyànjú kó ṣe nǹkan táyé ẹ máa fi dá. Olówó ṣọ̀rẹ́ olówó ni, òtòṣì náà ṣọ̀rẹ́ ara wọn. Tó bá bólówó ṣe wàá dolówó, tó bá bólòṣì ṣe, olòṣì ò lè kọ́ ẹ bó ṣe máa dẹni tó ní. Ìwọ ni kókó gbìyànjú. Nǹkan kékeré ló máa mẹ́ ẹ láti kó jẹ́ èèyàn. Ṣùgbọ́n tí ìwọ bá ń sá fún nǹkan tó yẹ kó ṣe nǹkan, can you imagine? So èmi fẹ́ kó gbìyànjú kó darapọ̀. Èló ló wá máa ná ẹ láti darapọ̀ báyìí? Èló? How much is going to cost you? How much it is going to cost you to be a better person? How much it is going to cost you to be a better person in this life? How much? What is going to cost you is 20,600 naira. So take care of yourself. I wish you best of luck. Tí ìwọ bá lè gbìyànjú, question tí ò bá yé ẹ, o lè wá sórí DM mi, orí WhatsApp ni, àbí kó bá mi sọ̀rọ̀ lórí email. My phone number is 080 64 17 24 82. Yálà kó bá mi sọ̀rọ̀ lórí WhatsApp, àbí kó pè mí. You have question, ìyànjú ò bá yé ẹ. I wish you best of luck. Ire o.